ẹ mà kú oríire o ẹ̀yin ìyá dùnnú ẹ̀yin ìyá àlùbáríkà mo kí yín púpọ̀ gan wàláhì ìbọdẹ tún fọlọ́run bá kí yín ọba Allah subhanahu wa ta'ala kọba Allah kọmọdáwó oredó fẹ̀yìn mọ̀mọ́ wa yìí kí wọ́n pè ní ẹ̀há òun náà ni kéèyàn pa òfin Ọlọ́run ọba mọ́ kí wọ́n pè ní ẹ̀há òun náà ni kéèyàn bọ̀ fòfin oúnṣẹ́ ńlá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ mọ̀ kú oríire o ibi táyé ń dàrú lọ dé yìí Ọlọ́run tó wá tún ṣàánú ẹ̀yin ìyá wa yìí ẹ̀yin ìyá olóríire ẹ̀yin ìyá àlùbáríkà pé àsìkò tẹ́yìn tó fẹ́ pòfin Ọlọ́run máa náà lélẹ́yìí wọn bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah èyí tẹ̀ ń ṣe yìí ẹ fi tẹ̀lé òfin Ọlọ́run mọ́ ni nínú suratu Nur nínú suratu Nur Quran 24 tọ́lọ́run sọ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà ni ẹ tún wá fi tẹ̀lé sunna ti Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ wò yá wa Khadija tó jẹ́ ìyàwó fòńsẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ wò bí wọ́n ṣe lọ ayé wọn ẹ wò yá wa Aisha radiyallahu ta'ala anha ẹ wò bí wọ́n ṣe lọ ayé wọn mo wá kẹ́yìn màmá wa ẹ̀yin ìyá dùnnú ẹ̀yin ìyá àlùbáríkà pẹ̀lú èyí tẹ́ ẹ ṣe yìí pẹ̀lú ògo tọ́lọ́run ọba ojú yóò ní ráre ìyà ò sì ní jẹ yín ilé àlùjánnà tí ẹ̀ ń lé yìí ní ọjọ́ ń gbèǹde àlìkìyámà ọba Allah yọba mi mú yín wọ bẹ̀ ní rọrùn insha Allah rahman ọ̀tọ̀ làwọn ẹlẹ́hà kan àwọn yẹn iṣẹ́ ẹlẹ́hà wọ́n kàn ń fi ẹ̀sìn bayé jẹ́ ni ṣùgbọ́n ọba tó ní ẹ̀san tí máa ń ṣe ẹ̀dá lẹ́san yọba san lẹ́san tiwọn ṣùgbọ́n èyí tẹ́yìn wò mí yìí tẹ́ jẹ́ ìyá àdùnnú ìyá mọ̀ bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lára kéèyàn gbà fàfọ́ Ọlọ́run òun náà ni kéèyàn bẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run náà ni kéèyàn ò dé ẹlẹ́hà o ìbẹ̀rù Ọlọ́run ara ìbẹ̀rù Ọlọ́run ló wà ẹlẹ́hà tí yín wàlá ẹlẹ́hà àdùnnú ni mo sì bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé èyí tẹ̀ ń ṣe yìí wàlá ọ̀ ń dá sí ni ọ̀dẹ̀ ń dùn sí náà ni Ọlọ́run mo bá yín dúpẹ́ o pẹ̀lú ògo tọ́lọ́run ilé àtẹ̀wà yìí ìdùnnú ayọ̀ òun náà lẹ́ẹ̀fì máa lu ayé yín insha Allah rahman mo kí yín púpọ̀ gan tó dé yẹn bá wà àdìsá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ ń pa ẹ̀yà ọ̀pọ̀lọpọ̀ àwọn àtàjọ́ ọmọ mùsùlùmí mùsùlùmá kí ló mú ata ní sẹ̀há kí ló mú ata ní sẹ̀há ẹ̀ẹ́dọ̀ sẹ̀há o ṣùgbọ́n ìtàwọn ìyá wa ń ṣe yìí wàlá ẹ̀há àdùnnú ni mo sì kí yín púpọ̀ pé ẹ kú gbìyànjú ọba Allah subhanahu wa ta'ala kò ní rà gbìyànjú yín kò ní nara lè insha Allah rahman ìwọ náà mo sọ pé ìyàwó tèmi náà dẹlẹ́hà ìyá mi ìyá àlùbáríkà ẹlẹ́hà ní ìyá mi àwọn ọmọ mi ń kọ́ Ọlọ́run ó sì wọ́n lẹ́lẹ́hà súnà insha Allah ta'ala bẹ́ẹ̀ ṣe à ń wo yìí ìwọ náà máa subscribe sórí péjì yìí Imam Oluwakemi TV kọ́ ẹ̀dẹ̀ tó máa ṣe àrẹ̀ pé pẹ̀lú ògo tọ́lọ́run ìgbésí ayé mi ìfìbọ̀ fòfin Ọlọ́run àti fòfin Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yà dá o oríire ṣe ń bẹ́ẹ̀ bí ẹ̀yà ẹ̀yà dá o oríire ṣe ń bẹ́ẹ̀ bí ẹ̀yà pẹ̀lú ògo tọ́lọ́run àtẹ̀mí àtẹ̀yìn Ọlọ́run yóò sì wá lọ́mọ àlùjánnà insha Allah.